Ẹ kú ilé lásìkò èèyàn wa nílé lóko àti lẹ́yìn odi ẹ ṣáà ti mọ̀ pé ó ṣe ń lọ gbòòrò ayé la máa ń mú wá fún yín tuntun míì tún rèé tó ṣẹlẹ̀ nígbà tí ẹnìkan tú àṣírí síta o àṣírí láàrin olóògbé Murphy Àfọlábí pẹ̀lú Olúwọlé Báràká o gẹ́gẹ́ bí n tí arábìnrin ọ̀hún sọ ó ní gbogbo ìyà tí wọ́n fi jẹ òun ò lè fi ìṣẹ́jú kan báyìí gbàgbé látàrí bí ó jẹ́ pé wọ́n kọ ẹ̀yìn sóhun bẹ́ẹ̀ náà sì tó fi àkókò òun ṣòfò ó ní ọjọ́ lúlù pamọ́kò ni òun fi ń lòdì ayé lásìkò tóun sì wà pẹ̀lú àwọn méjèèjì ọ̀hún ó ní kódà owó òun tó wà pẹ̀lú wọn títí di àsìkò yìí ó ní wọ́n kọ̀ wọn ò san o tí wọ́n sì kó ẹgbẹ́ jọ tí wọ́n pẹ̀gbẹ́ òun ní Fatons wọn ni òun jẹ́ ìkan nínú àwọn akẹ́kọ̀ọ́ wọn tóun sì dòlé ní ọdún 12 pẹ̀lú àwọn méjèèjì ọ̀hún nínú àwọn méjèèjì yìí wọn ò gbà kí àwọn tó kù kí wọ́n pe òun sóko eré bẹ́ẹ̀ ni wọn ò sì gbà kí òun kópa nínú eré wọn tó jẹ́ pé àwọn akẹgbẹ́ wọn náà tó bá tún pè òun wípé àwọn fẹ́ lòun lóko eré ó ní àwọn àsọ wípé òun ò ráyè lọ́pọ̀lọpọ̀ gbà ó ní wọn bá yí òun jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n fi òun làkàlàkà ó ní nígbà míì tí àwọn bá lọ sí oko eré òun á máa dáná tó jẹ́ pé wọ́n máa ta àwọn oúnjẹ yìí fún àwọn ènìyàn pé 120 naira lòun ń tà á fún ẹnìkọ̀ọ̀kan ó ní nígbà míì Báràká lè ra oúnjẹ tí ó tó bí ẹgbẹ̀rún 5,000 tó jẹ́ pé kò ní fẹ́ sanwó oníjọ tí inú bí òun tóun kọjú ọ̀gbọ́n sí pé ọ̀gá owó tẹ́ ẹ jẹ ẹ bá ń kó gbogbo owó mi pátá ó ní ojú òun rí ṣègbè bá ń zá lọ́jọ́ náà torí wípé lúlù yìí ó pọ̀ pé ẹ̀mí òun fẹ́ bọ́ nítorí wípé òun kàn béèrè owó tí wọ́n jẹ òun lásán o ó ní ìṣẹ̀lẹ̀ yìí náà jẹ́ ìṣẹ̀lẹ̀ aburú tí òun lè gbàgbé láyé òun ó ní òun rárí bẹ́ẹ̀ lòun sọ́nà ní abẹ́ àwọn méjèèjì ọ̀hún fún bí ọdún 12 tóun lò ní abẹ́ òun tó yẹ pé òun á bẹ̀bẹ̀ òun sì sọ fún wọn pé kí wọ́n fún òun ní òmìnira wọ́n ní pé níbi ìgbà tí àwọn tí ó jẹ́ akẹgbẹ́ wọn bá fẹ́ ṣeré Murphy àwọn sọ fún wọn wípé òun ò ráyè òun bízì tí wọ́n sì kí gbà kí òun kó lọ rè ṣe eré kankan ó ní kódà ó ti ní ìgbà kan tí Fúnkẹ́ Akíndélé ti pè òun wípé òun fẹ́ kó òun máa bọ̀ sí location kí òun bá wọn ṣe eré kó bá wọn ya eré o tí ó sì pé Murphy Àfọlábí sọ wípé kò sáàyè wípé òun ò lè lọ bẹ́ẹ̀ lòun ò sì lè ṣe ó ló sọ òun di ẹni yẹpẹrẹ ṣojú Fúnkẹ́ Akíndélé pé eléyìí sì dá ọgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ sí òun ní ọkàn wọn ní àsìkò tí òun béèrè fún òmìnira ọ̀hún náà ni wọ́n bá mú ọjọ́ tí òun sì mọ̀ wípé ọjọ́ tí wọ́n fẹ́ ṣe end of the year party láàrin àwọn ni wọ́n mú torí pé on the 24th of December ọdún náà lọ́hùn-ún ni ó ní wọ́n mú ó ní ọjọ́ náà bá pé ọjọ́ kò ní gbogbo àwọn ọ̀gá bá péra wọn kóra wọn jọ sínú yàrá lọ́sẹ̀ pé tìmù tí wọ́n sì tilẹ̀kùn mọ́rí jọ́bẹ̀ sí ní ṣayé tí wọ́n ṣe fàájì títí di bí aago 7 àwọn ọ̀rọ̀ gà bẹ́ẹ̀ làwọn ọ̀rọ̀ mìíràn àwọn rí jẹ́ ó ní owó rọ̀gùnrọ̀gùn tí àkún san kí òun àkéré tó sì tún kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kálọ̀ pé wọ́n bọ̀ wọ́n fẹ́ gba ọ̀bìnrin tó jẹ́ pé ẹ̀sìn àti àbùkù ló ń padà fífi ilé ìtura ọ̀hún sílẹ̀ ó ní pé ilé ìtura gan lòun ti lọ rí gba sàtí òun lọ́wọ́ Murphy Àfọlábí tó jẹ́ pé wọ́n ní tí Murphy ṣe fún òun lọ́jọ́ yìí káfi sẹ́nu ká dákẹ́ ni actress Rashida òun ló sọ ilé ìdímọ̀ ìgbà tí wọ́n ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún ní inú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tí wọ́n pè ní Talk to B ti Bíọ́lá Adébáyọ̀ tí ó máa ń ṣe ó yá ẹ jẹ́ àwọn comment section lọ káwọn kan tí àwọn ènìyàn tí wọ́n ní láti sọ sí ọ̀rọ̀ ìtorí wọ́n ní ìsọ̀rọ̀ ní gbèsè bẹ́ẹ̀ ìsúnkún sókè ìyún ní ìgbésẹ̀ gangan ọmọlára Olúfúnmi Aláké ní wípé inú eré mélòó gan ni ẹ ti rí Báràká kí ó ṣe ìpinnu tí ó fà á tí Báràká ò ṣe gòkèrè kò sì ní gòkè ẹnìkan ní orúkọ òun jẹ́ Àdùkẹ́ Ìyọ̀ǹda eléyìí ní ìwòrán tí ní àìmọye ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn wípé òun àti àwọn mọ̀lẹ́bí òun àwọn lọ sí ọ̀dọ̀ Murphy Àfọlábí pé àwọn fẹ́ ṣe àròlé Kọ́lá Ọláwuyì ní lábẹ́ ọ̀run gbà náà ṣùgbọ́n wọ́n ní àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ wọ́n ní ó padà fún arábìnrin ọ̀hún ló gba lóyún ni o tí ó sì gba oyún ọ̀hún wọ́n ló di wòrò sí wòrò bẹ́ẹ̀ ló di wàhálà tó sì pọ̀pọ̀lọpọ̀ àwọn tí ẹ máa ń kẹ́dùn tí ẹ máa ń káàánú wípé ẹranko àti ẹni ibi ni wọ́n aburú ló yẹ kó ṣẹlẹ̀ sí wọn kò sí nǹkan bí kò ṣẹlẹ̀ sí wọn ju aburú ṣùgbọ́n àwa èèyàn òun la máa ń kẹ́dùn wọn tí aburú bá ṣẹlẹ̀ sí wọn ẹnìkan ní wípé kí ló dé tí ẹni yóò sọ gbogbo ọ̀rọ̀ yìí ní àsìkò tí Murphy Àfọlábí ṣì wà láyé tó yẹ pé ìṣeéṣe wa ń bọ́ta tí ó wá ń bẹ́ àṣẹ ó ní kó kólà kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ òkọlà kó jẹ́ kí olóògbé lọ́rẹ̀ fi orí ọ̀rọ̀ lélẹ̀ níbi tí ó lọ́rẹ̀ fi orí ọ̀rọ̀ sí ẹnìkan bá dá lóun ló gbé láti bẹ̀ pé orí ọ̀rọ̀ wo ló fẹ́ fi lélẹ̀ bí kì í ṣe wípé kí àwọn màláìkà kí wọ́n bẹ̀rẹ̀ sí ní to làádà ìyàn àti láàkì sí ìdí Murphy ní pé irúwà burúkú wò rèé tí àwọn sì lérò wípé èèyàn gidi òun ni àwọn ará abíyì ẹ wo ọ̀rọ̀ pọ̀ nù ìwé kọ́bọ̀ ṣùgbọ́n à ń dúró kí Báràká náà jáde kó wá sọ tiẹ̀ ní kéde láti sọ tiẹ̀ tá a sì gbọ́ láti ọ̀tún láti òsì láti dùn padà wá fún yàrá lẹ́kẹ̀bàlẹ̀ mọ bí ó ṣe lọ ṣùgbọ́n lọ́wọ́ báyìí allegedly ní o ní arábìnrin fi ẹ̀sùn kan olóògbé Murphy Àfọlábí pẹ̀lú Olúwọlé Báràká. Ní gbogbo Nàìjíríà
Ìkòròdú ni wọ́n wà. Ẹ máa wò ó, ẹ máa wò ó. Àtọmọ kékeré àtàgbàlagbà, ẹ máa wò ó, ẹ máa wò ó. Òwútú FM. Ẹ máa gbọ́. Òwútú FM. Ẹ máa wò ó, ẹ máa gbọ́. Ètò tó ta lẹ́nu. Ètò tó ta lẹ́nu. Òwútú òwútú. Òwútú òwútú. Òwútú rédíò Òwútú àti pé Òwútú TV FM ẹ ṣáà máa sùn yẹ ká jáde lọ Òwútú FM. God bless you. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.